tẹ̀ fi ran Abu Sufyan lọ́wọ́ nígbà tí ń bẹ láyé ẹ gbà ládá o nígbà tó lọ yí o bẹ̀ kò dàbí. àwa mùsùlùmí ọjọ́ wo la tó fẹ́ pa ká máa fira wa ṣẹ̀sìn ọjọ́ wo la tó fẹ́ pa á tì ẹ dákun ẹ wà wọn tí wọn ti fi ṣẹ̀sìn lọ ẹ wò gba Amiru Jais nílùú Ìlọrin tó kú ọ̀dọ́ lòun náà ẹ wò bí wọn ti fi ṣẹ̀sìn tẹ́ pé ń wọná lọ. tó lọ́wọ́ rí bẹ́ẹ̀ ó wá dàbí ìgbà tó jẹ́ pé kò sí àwọn tó ń náwó fẹ̀sìn mọ́nú Islam níjọ́ MKO Abiola ti lọ ta la fi rọ́pò ẹ̀ níjọ́ Fọláwíyọ ti lọ ta ló dìde tó gba position rẹ̀ níjọ́ Ààrẹ Arísekọ́lá ti lọ ta ló dìde tó gba position rẹ̀ Jubril Martin Skuye Lanihun àti bẹ́ẹ̀ lọ èèyàn mélòó ló kù láyé tí náwó sẹ́sìn tó bá yẹ lórí bàbá wa Dr. Awad Ibrahim tèmi mọ̀ pé ọkùnrin tó bá dibi ká náwó sẹ́sìn láì ní wojú owó ó lè máa kò sí ní tó kàn pẹ̀lú pé kí ni ó fà á bóun ló ṣe jẹ́ yóò dìde yóò náwó ni Dr. Awad Ibrahim ní jayé wẹ́yìn ọba tó níyàn ní fi yẹn láàyè nínú náwó sẹ́sìn nílẹ̀ Yorùbá lónìí wàláhì Dr. Awad Ibrahim rí pọ̀ àtàwọn míì náà tí wọ́n pọ̀ tá a lè máa darúkọ kódà àwọn míì bẹ nílùú òyìnbó tó jẹ́ pé kò sí nǹkan tí wọ́n lè fi sílẹ̀ tọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rẹ́ mi kan bẹ London Dr. Taofik tọ́rọ̀ bá dọ̀rọ̀ Islam lọ́dọ̀ tèmi kò sí tí ó lè fi sílẹ̀ lórí pé ká fi gbé Islam lárugẹ àwọn èèyàn mi kan náà bẹ l'Amẹ́ríkà bẹ́ẹ̀ àwọn kan bẹ nílẹ̀ Yorùbá yìí àwọn kan bẹ l'Abuja tó jẹ́ pé tá a bá láwọn dákọ̀ everybody á dẹ̀ tó sẹ́ ọ̀pọ̀ èèyàn owó bẹ́ẹ̀ fi ran Abu Sufyan lọ́wọ́ nígbà tí ń bẹ láyé ẹ gbà ládá o nígbà tó lọ yí o bẹ̀ kò dàbí eléyìí tí mo sọ yìí mi ìfi bú àwọn tí wọ́n dáwọ́ jọ gbogbo ẹni tó dáwọ́ jọ fún Abu Sufyan lọ́wọ́ bá ní san ilẹ̀ sàdá. afa oníyàwó mẹ́ta tó sagbátẹ̀ ẹ̀wọ̀ ẹ̀ ìwọ náà ò ní kánjú kú àwa náà ò ní kánjú kú á pẹ́ lórí àdínì lágbàríkà Al-Qur'an gbogbo ẹ̀yin tẹ́ ẹ dáwọ́ jazakumullahu khairan àmọ́ o ẹ jẹ́ ká tàrí eléyìí kẹ́kọ̀ọ́ àwọn àfáà tó kù láyé ẹ jẹ́ àfaradẹ̀ wọn nítorí kálukú bá nílò tí ó fi jẹ́ ìdẹ̀ra fún ẹ jẹ́ ká provide ẹ̀ fún nítorí ẹ̀ ní kan torí jọ́ta pàdé níwájú Ọlọ́run tọ́lọ́wọ́ máa bí wá léèrè pé ṣé ìwọ ò sí láyé ńgbà lágbájá ń bẹ láyé lágbájá ń jíṣẹ́ Ọlọ́run ìwọ́dẹ̀ wò ó ràn títí tó fi rin rúrin tó rìn ọwọ́ bí Abu Sufyan ṣe lọ yẹn ọ̀pọ̀ èèyàn ní kọ́nsẹ̀sì ò ní jẹ́ ó gbádùn pé ó tẹ̀yẹ kóhun ṣe òun ò dẹ̀ ṣe o ntẹ̀yìn ọba fi sóore ìṣẹ́jú kan sí kejì tó bá ti bọ́ ó ti tán nìyẹn àwa mùsùlùmí ọjọ́ wo la tó fẹ́ pa ká máa fira wa ṣẹ̀sìn ọjọ́ wo la tó fẹ́ pa á tì ẹ dákun ẹ wọ àwọn tí wọ́n ti fi ṣẹ̀sìn lọ ẹ wò gba Amiru Jais nílùú Ìlọrin tó kú ọ̀dọ́ lòun náà ẹ wò bí wọ́n ti fi ṣẹ̀sìn tẹ́ pé ń wọná lọ wọ́n gbé òkú Yẹ̀wúdí kọjá wájú Ànábì Ànábì ti ṣe láti ọ̀nà òkú Yẹ̀wúdí tí ìṣòkú mùsùlùmí àwọn sàhábà sọ fún Ànábì pé kí n máa ṣe mùsùlùmí Ànábì ní aláìsàtì nafs ṣé kìí ṣe ẹ̀mí tí ń bẹ lára mi ní bẹ lára tiẹ̀ náà wọ́n bá jẹ́ kèfèrí ó jẹ́ kèfèrí Ọlọ́run ẹ̀mí tọ́lọ́run dá ló jáde lára ẹ̀ mo dìde láti ọ̀nà agbára Ọlọ́run tí fi sọ̀yàn dòkú mo dìde mọ́ ọ̀nà rẹ̀ ti Yẹ̀wúdí nìyẹn mùsùlùmí ti ń kírun tànàbì dìde sọ yìí pé inni umirtu an uqatila an-nasa hatta yashhadu annahu la ilaha illallah Ànábì ní Ọlọ́run ní kí n má mú yàn lẹ́ni àdánúdẹ́nu títí tí ó fi gbàgbọ́ lọ́nà onítọ́ba ti wá ń kírun tó sì gbàgbọ́ lọ́nà aṣọ mú mi ní ìdí máa hàn gbogbo ntọ́jọ́ mẹ́jà láàrin mi àti ẹ̀kú gbọ́dọ̀ wáyé wàá mú ohun ilẹ̀ láì gbogbo nítorí ọmọ ṣe lẹ́yìn ẹ̀ Ọlọ́run ní ọ̀dàjọ́ rẹ̀ mùsùlùmí gan ló kú tá à ń ṣépè fún. mo lọ́wọ́ bá Abu Sufyan náà kú mo gbọ́ àwọn kan ti jáde mo ti gbọ́ wá síbi méjì lórí íńtánẹ́ẹ̀tì táwọn kan sọ pé ọmọ náà ni kí ló dé ọjọ́ wo la fẹ́ stop àti wọn fẹ́ra wa ṣẹ̀ṣẹ̀ báyìí àwọn tó dálẹ̀ gan ti sọ̀rẹ́ńdà wọ́n ti gbà fọ́lọ́run kí ló dé ọjọ́ wo lamọ̀ tí kú ọkàn wa irú kú wo lamọ̀ tí ó pa wa kọ́ndíṣàn wo lamọ̀ táwọn fámìlì wa wà ẹ̀ wájú àdìde. gbogbo àwọn kájí àfa mùsùlùmí ẹ jẹ́ ká dìde sí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá tiẹ̀ torí Ọlọ́run dìde ẹ dìde nítorí ọjọ́ tẹ̀yìn náà jáde láyé tẹ́ẹ̀ tí ìmọ̀lú ẹ̀sìn tí wọ́n fòkun yín ṣe. tá a bá kọ̀ntínú báyìí tá a pín yẹlẹyẹlẹ bá a ṣe pín kí lamọ̀ tí ó gbẹ̀yìn ẹ̀ ọ̀rọ̀ Islam mùsùlùmí ọ̀kan ló yẹ ká jẹ́ àwọn àdẹni tó jẹ́ pé tàdánwò bá tẹ ẹnìkan ní tí àwọn aráàlú ọkọ̀ọ̀kan wí ni pé àwọn ìjọ rẹ̀ ò tí ì dé báwọn ìjọ rẹ̀ ọba tí ì dé ẹ̀ lẹ́sẹ̀ kankan lórí ọ̀rọ̀ Islam ibo la fẹ́ bá ilé yìí dé ọ̀kan ní mùsùlùmí ọ̀kan ní gbogbo wa kí ló dé tá à ń fira wá ṣẹ̀sìn sẹ́ni tó fi mùsùlùmí ọmọ ìyá ìṣẹ̀sìn ní òní lè fẹ́ lẹ́sìn mi ìṣẹ̀sìn lẹ́yìn ìgbà tọ́lọ́ ní Ọlọ́run sọ fún wa pé àti ń lọ́ à wà àti ń rọ̀ṣúl wà látàná zàrún. wà tẹ̀kùsánú bá tẹ̀sí àbàrí ìhò. Suratul Anfal verse 46. Inna Allaha ma'a sabirin. àkúrò ní ẹ̀tẹ̀lé kọ́lọ́ ọmọ ẹ̀tẹ̀lé kò jíṣẹ́ wà látàná zàrún ẹ má mọ̀ bára yín ágìwẹ̀ yé búra yín ẹ̀yẹ ágì tẹ́ ẹ bá ti ń ágìwẹ̀ dọ̀lẹ́ ní ọlọ́ni ẹ̀ máa ṣe sùúrù. Inna Allaha ma'a sabirin. Ọlọ́run òun wà pẹ̀lú àwọn onísùúrù láyé kí ló dé ṣé mùsùlùmí nìkan ní bẹ láyé ni èébú èpè káfíra ẹni ṣẹ̀sìn kátọwọ́ bọ̀ jọmọlúwàbí ara ẹni nítàrí kásọ parí ìrun mélòó la wá kí láyé tó lè kọ́fà ilé yìí àwẹ̀ mélòó la gbà láyé tó lè kọ́fà ilé yìí lọ́jọ́ gbèǹdé kìyàmọ̀ zaka mélòó lẹ yọ tó lè kọ́fà ilé yìí ájì mélòó lẹ lọ tó lè kọ́fà ilé yìí
ẹ jẹ́ ká ṣọ́ra nítorí ènìkan nítorí ọ̀la ni nítorí ìjọ tí kò ọ̀kẹ́ nìkọ̀ọ̀kan wa náà. ẹ dákun kódà níjọ́ tí bàbá Muyideen Bello kú àwọn kan tó jáde wọn lọ́mọ náà ni wọ́n ní wọn náà lọ nígbà bàbá Muyideen Bello tẹ̀ bá sọ bẹ́ẹ̀ gbogbo àfáà tó wá kù kọ́. ẹ dákun tí kì í bá ṣe pé àwọn àfáà yòókù wọ́n bá jẹ́ ẹni tó ní òrí dáadáa tí wọ́n mọ̀ wípé Ọlọ́run ní pààyàn Ọlọ́run ní jiyàn àbálọ́lọ́ mi tí ìbá fẹ́ gbẹ̀san àwọn tí wọ́n ti fi òkú àwọn kan ṣẹ̀sìn ìbá fẹ́ gbẹ̀san rẹ̀ lára Abu Sufyan tó lọ́ọ́ fẹ́ kí wọ́n fìlì ẹ̀wò bí ṣe rí. Amirul Jais nílọrin ọ̀dọ́ ló fi lọ pàdé Ọlọ́run ní òdájọ́ ẹ̀ kì í ṣènìyàn gbogbo àwọn tí wọ́n kú bẹ́ẹ̀ bàbá Muyideen Bello agbára rí àfi lọ pàdé Ọlọ́run ta ní òdájọ́ kí ló dé tá a sọ̀rọ̀ àwàdàn Ọlọ́run lórílẹ̀ kí ló dé tó jẹ́ pàwà ló kù tá à ń dájọ́ lórí tí ń ṣẹlẹ̀ eléyìí ọmọ náà ẹ sì pín wá yẹ́lẹ́yẹ́lẹ́ àwa tó ẹyọ kan mọ́ mùsùlùmí ọ̀wá ara wọn lọ́wọ́ mọ́ bẹ́ẹ̀ ni tìǹbà bá ṣẹlẹ̀ àwọn ará ilé kan sọ pé àwọn ìjọ rẹ̀ ní ẹjẹ́ wọn dé àwọn ní ọmọ bí wọ́n ṣe é ṣe tiwọn wọ́n wá dàbí ẹni pé ẹ̀sìn 70 mẹ́nì la pè ní Islam láyé di òní. ọjọ́ wo la tó fẹ́ ṣọ̀kan ọjọ́ wo la tó fẹ́ foríjìnra wa ọjọ́ wo la tó fẹ́ lẹ́nu kúrò níbi àìdá ara wa lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ máa fi ní kẹjọ́jú àwa aládùúgbò ara wa Al-Qur'ani ni wa ati dal qurba haqqahu wal miskina wa ibn as-sabil fún àwọn aládùúgbò rẹ béèyàn bá ṣe súnmọ́ tó ló ṣe gbọ́dọ̀ ṣe dáadáa sí àwa lájọ súnmọ́ra wa àìgbà fúnra wa náà ló fà á bàbá gbà fún sultan gbogbo wa ló yẹ ká gbà lẹ́ẹ̀kan náà àmọ́ nítorí ìbínú ara wa bóyá ẹ̀jẹ̀ Yorùbá ńlọ wá fà á ní Ọlọ́run ló yẹ àgbà fúnra wa ńlá fi dọ́dọ̀ sultan lólórí Islam ní Nàìjíríà mi ò tako mi ò dẹ̀ ní reason láti tako torí bàbá dáadáa ni ó dẹ̀ ń control bó ṣe yẹ kó control bẹ́ẹ̀ tẹ́jẹ́ ká wo kinní kan ǹjọ́ possible tó bá dọjọ́ ọ̀la táwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá bá ní ọ̀kẹ́ àmọ́ rotate ẹni báyìí àwọn mùsùlùmí lọ́kàn ẹ jẹ́ káà náà gba adarí olórí Islam Nàìjíríà ẹ jẹ́ àwọn mùsùlùmí náà ó ṣe lọ́dún kan ṣé ẹ lérò pé náà tí ó tẹ̀lé wa sá ṣé ẹ lérò pé náà tí ó gbà pé lódodo ẹnìkan bẹnu wa tó lè ṣe só lè rí bẹ́ẹ̀ tí ò bá wá lè rí bẹ́ẹ̀ àwọn tá a jọ ń bẹ́lẹ̀ Yorùbá kí ló dé tá a ṣọ̀kan kí ló dé tá a mọ sàmójúkò fúnra wa kí ló dé tá a correct ara wa ní kọ̀rọ̀ tó jẹ́ pé gbangba láti fira wa ṣẹ̀sìn afàlàyé wa ṣẹ̀sìn afòkú ní wa ṣẹ̀sìn kí la wá fẹ́ pàdé níwájú Ọlọ́run ẹ bá ń pè ní aládùúgbò alájọṣe anábì lórí sí mẹ́ta ni. Jarun lahu haqqun wahid. aládùúgbò kan bẹ ẹ̀tọ́ ẹyọ kan ló ní lórí ẹ̀ tó o gbọ́dọ̀ má ṣe gbogbo nítorí ó ṣẹlẹ̀. Wa jarun lahu haqqun. àwọn aládùúgbò kan bẹ ẹ̀tọ́ méjì ló ní lórí wọn ojúṣe méjì ló gbọ́dọ̀ ṣe lórí wọn. Wa jarun lahu thalathatu huquq. àwọn aládùúgbò kan bẹ ẹ̀tọ́ mẹ́ta ló gbọ́dọ̀ ṣe lórí ẹ̀. Wa jarun ladhi lahu thalathatu huquq. aládùúgbò tó jẹ́ pé ẹ̀tọ́ mẹ́ta ló gbọ́dọ̀ ṣe lórí ẹ̀. Ajarun li muslimin. ó lẹ́ni tẹ́ ẹjọ́ jẹ́ mùsùlùmí tó tún wá jẹ́ ọmọ ìyá tẹ́ ẹjọ́ jẹ́ ẹbí ó sì ojúṣe pé ọmọ ìyá mi nínú Islam ni ó sì ojúṣe pé ẹbí mi ni ọ gbọ́dọ̀ sábúrú fún ọ gbọ́dọ̀ bánújẹ́ kí lẹ́lẹ́kẹta ẹlẹ́ẹ̀mọ ti sọ yẹn bẹ́ẹ̀ jọ jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ jọ jẹ́ alájọbí ẹlẹ́ẹ̀kẹta wà ní pé aládùúgbò mi ni mẹ́ta yẹn ó gbọ́dọ̀ ṣe fún mùsùlùmí ẹni àjọ ń gbèlú ni aládùúgbò mi ni ẹni àjọ ń gbèlú ni ẹ̀ńtà tó jọ jẹ́ mùsùlùmí anábì wa ní àwọn kan bẹ tó jẹ́ pé méjì lójúṣe tó gbọ́dọ̀ ṣe lórí wọn ẹni ó jẹ́ mùsùlùmí àmọ́ tí kì í sọmọ ìyá rẹ̀ kì í ṣe ẹbí ọ̀tọ̀ níta alájọbí ọ̀tọ̀ níta ọmọ ìyá ẹ̀sìn ló kó yín pọ̀ méjì ló ní lórí ẹ̀. o ní ojúṣe pé ẹjọ́ ń gbé àdúgbò ẹjọ́ ń gbénú àti pé mùsùlùmí jọ níyín níjọ́ orí bá kàn ọgbọ́dọ̀ kí níjọ́ bànújẹ́ bá kàn ọgbọ́dọ̀ share feelings pẹ̀lú ẹ̀ níjọ́ tó bá ní ìjìnlọ́wọ́ ọgbọ́dọ̀ dìde fún un. anábì wọn ní ẹnìkan wá wà ojúṣe ẹyọ kan ló ní lórí ẹ̀. ẹni tí kì í ṣe mùsùlùmí àmọ́ tá ẹjọ́ ń gbèlú tá ẹjọ́ ń gbàdúgbò anábì lọ lójúṣe lórí ẹ̀ kí lójúṣe tó ní lórí ẹ̀ ṣe dáadáa fún. la yu'minu ahadukum hatta ìyẹn kọ́ ni mo fẹ́ lò anábì ní man kana yu'minu billahi wa bil yawmil akhir falyukrim jarahu bọ́ bá gba Ọlọ́run gbọ́ bọ́ gba ọjọ́ gbẹ̀dẹ̀ àkìyámọ̀ gbọ́ ṣe dáadáa sáládùúgbò rẹ ó jẹ́ mùsùlùmí ó jẹ́ kírísítẹ́nì ó jẹ́ oníṣẹ̀ṣe ṣe dáadáa sí má fara ní jẹ́ orí àríkọ́ṣe dáadáa lára rẹ̀ ọwọ́ ojúṣe ẹyọ kan tó ní sẹ́ni tí kìí ṣe mùsùlùmí nìyẹn ẹni tó jẹ́ mùsùlùmí ojúṣe méjì ẹni tó ẹjọ́jọ́ mọ ẹbí mọ̀lẹ́bí tó wá jẹ́ mùsùlùmí ojúṣe mẹ́ta èwo lẹ wá pé ń bẹ̀ gbogbo ẹlẹ́dàrú látòkè délẹ̀ adúgbò fọlọ́n pé ọ̀sọ̀ Kùránì kalẹ̀ sọ́dẹ̀ ẹlòmíì wọn láì wọn bá mọ dúnbó yẹn báyìí ní títì ni yàtọ̀ ọmọ náà. yàtọ̀ ọmọ náà máa kàdá ló máa rò bèlè mọ́mẹ́ni máa kàdá ló máa rò bèlè mọ́mẹ́ni. ẹ wá yìí tá a bá sọ̀rọ̀ lọ tá a sọ̀rọ̀ bọ̀ wàláyé òpópó láyé ẹnìkan ò láyé gbó ta ló ń tọ̀hún tí ó láyé gbó no always champion Amẹ́ríkà ṣe ìjọba ayé ń bọ̀ lọ́wọ́ tiwọn náà báyìí ẹni ó bá rí ní tó ṣẹlẹ̀ láàrin Iran àti Iraq yóò mọ̀ yí pé lódodo
وتلك الأيام نداولها بين الناس. وتلك الأيام نداولها بين الناس. Ọlọ́run ní ọmọ yí agbára ayé pọ̀ ní ẹnìkan ò ní kọ̀ǹtró ayé lọ títí. Àwọn kan ti kọ̀ǹtró ayé sẹ́yìn. Síwájú kí Jésù tó dé táǹpẹ̀ ní BC. Àwọn orílẹ̀-èdè méjì ní àkọ́kọ́ jẹ́ world power tó wà nínú ìwé ìtàn. Àkọ́kọ́ ni Persia, àwọn Iran tán jà yìí náà ni. Àwọn lórílẹ̀-èdè alágbára àkọ́kọ́ láyé tí wọ́n kọ̀ǹtró ayé. Wọ́n lo ayé. Majority wọn nígbà náà wọ́n sẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́. Àmọ́ wọ́n rí ayé control pẹ̀lú agbára. Ìkejì tó gbàjọba náà wọn ò ní Rome ló tó control ayé sí kejì. Lẹ́yìn Rome wọ́n tó gbà padà. Agbára náà pọ̀ wọ́n máa ń gbà á fúnra wọn ni. Àtàtì Kùránì fi bá wọn dá sí. Pé gúlì bá tẹ rúmú fi adínàlẹ̀ ardi. Wà àwọn mẹ́mbà di Galabihim sayagilibum. Pé wọ́n borí àwọn gúlì bá tẹ Rome, àwọn Persia, àwọn Iran. Wọ́n jagun, wọ́n wìn ní àwọn Rome. Wà ń bá di ní Galabihim sayagilibum. Àwọn náà ń bọ̀ wá borí kẹ́yìn. Àwọn náà lòjọba ayé láàrin 100 kan ọdún. Ọlọ́run sábà gbé orílẹ̀-èdè kan dìde tí ó kọ̀ntró gbogbo ayé. Nígbà táwọn yẹn kúrò ńbẹ̀, àwọn Mongoli, àwọn náà kọ̀ntró ayé. Wọ́n lo 100 ọdún nínú pé àwọn lálágbára ayé. Àwọn náà lò títí ó padà jábọ́ lọ́wọ́ wọn ni. Ó kúrò lọ́wọ́ wọn, ó bọ́ sọ́wọ́ àwọn Persia padà. Ó tún kúrò lọ́wọ́ Persia, ó bọ́ sọ́wọ́ Rome. Àwọn Rome, àwọn náà ti kọ̀ntró ayé rí. Àwọn Byzantine, àwọn náà kọ̀ntró ayé. Nígbà Ànábì ń bẹ láyé, Ànábì kò kọ̀ntró gbogbo ayé ọ̀wọ́ ilẹ̀ Lárúbáwá lórí kọ̀ntró. Ànábì lọ tán. Ìjọ Mùsùlùmí àkọ́kọ́ tó kọ̀ntró gbogbo ayé òun làwọn Àbàsí. Àwọn Àbàsí Mùsùlùmí ni wọ́n. Ibẹ̀ ni wọ́n ti kọ́ Baitul Hikma sí ìlú Iraq lẹ́nìí. Ibẹ̀ ni wọ́n fi ṣe ibùjókòó agbára. Ibẹ̀ ló jẹ́ ibi tí civilization àgbáyé ti nàró tán. Majority ń tà ń lò tó jẹ́ science and technology lẹ́nìí. Ibẹ̀ ló ti dìde. Àwọn Mùsùlùmí ni wọ́n ní Abbasid era. Lẹ́yìn ìgbà táwọn kúrò, ó kúrò lọ́wọ́ wọn, ó tó bọ́ sọ́wọ́ àwọn Mongoli. Ó kúrò lọ́wọ́ àwọn Mongoli. Ó bọ́ sí Ottoman Empire ní Turkey lọ́dọ̀ Salahuddin al-Ayyubi. Turkey náà ti control gbogbo ayé rí. Gẹ́gẹ́ bí alágbára ayé. Spain wọ́n ti control ayé rí. French wọ́n ti control ayé rí. British ní London wọ́n ti control gbogbo ayé rí. Táàmù gbà yẹn l'Amẹ́ríkà bẹ̀ lábẹ́ tiwọn náà. Táwọn náà kó wọn sábẹ́ kí wọ́n tó fún Amẹ́ríkà kán tó fún wọn ní freedom independence. Soviet Union wọ́n ti control ayé rí. Kán tó pín yẹlẹyẹlẹ China ti control ayé rí. Kó tó wá di pé agbára wa bọ́ sọ́wọ́ Amẹ́ríkà lénìí. Àmọ́ bá gbára ṣe ń bẹ lọ́wọ́ Amẹ́ríkà ó yí onílàáká ìpè orílẹ̀-èdè méjì ti position ara wọn láti gbàjọba. China, Russia, especially China, gbogbo nǹkan ni wọ́n ti fi prepare. Ló jẹ́ sọ wípé méjì lógun ayé, ogun àlákàlà lèèyàn fàdúrà jà ló fi rúkìá jà. Wọ́n yí yọ̀ọ̀bá sẹ́ni èèyàn lálàrí lójú oorun, ó lè má jẹ́ kó ní ṣe ọ́. Ó lè jẹ́ pé ṣàìtọ́nù kan gbáwòrán rẹ̀ wọ ni. Ọ̀tọ̀ lógun ayé, ọ̀tọ̀ lógun ojú oorun, ogun tójú oorun àdúrà, spiritual war, prayer ló need. Tó bá jẹ́ spiritual war, àmọ́ tó bá jẹ́ physical war, tó fẹ́ jagun ayé, all of prepare ara rẹ̀ ni o. Lórí ogun ayé nǹkan mẹ́ta ló gbọ́dọ̀ kíyèsí. Ọ̀tá tó bẹ́ẹ̀ jagun lánàá má bójú kò láre kò gbàgbé ẹ̀ o. Ń bẹ nínú wọn tí ó forgive ẹ̀ o. Ọ̀tá ogun tànà kò forgive ẹ̀ kì í ṣe gbogbo wọn ni ó fi forí jẹ. Ọ̀tá tòní tó ń bá jà lọ́wọ́lọ́wọ́ ìyẹn ni kò fèsì jù. Tó o bá ń fèsì ọ̀tá tèní ó kọ̀tá kan tó gbọ́dọ̀ gbàgbé ọ̀tá tọ̀la. Ọ̀tá tànà àti tòní ló rò pọ̀. Tó o bá rẹ méjèèjì pọ̀ ó gẹ̀ ti rìsọ́ọ̀tì tọ̀la. Ọ̀tá tọ̀la ló wá gbọ́dọ̀ prepare fún ju tòní lọ. Torí ní ti ń lọ ọ̀la ní ń bọ̀. Iran prepare fọ́tà tọ̀la ló jẹ́ wọ́n yẹ̀yẹ́ Israel. Ta ló sọ pé Iran yẹ̀yẹ́ Israel? Ta ló sọ bẹ́ẹ̀? Kò sí orílẹ̀-èdè kan lágbàáyé tó yẹ̀yẹ́ Israel bẹ́ẹ̀ yẹn rí láyé. Olórí tí a gbọ́kànlé ní tí máa ń arrest missile pé kò síbi tó ti lè má bọ̀ yóò mú dúró. Ìgbà tí missile Iran dé ballistic àgbákò ballistic tó wọlé gbogbo tí arrest gbogbo ẹ̀ lọ́jà dànù. Mọ̀ bẹ́ẹ̀ láyé bí ẹni tó fẹ́ fo títì dá tó wù yéleyèleyèlè tó sáré lọ kí mọ́tò má gba ẹ kún fi dúnìyà ká kagẹ̀rì mọ̀ sí gẹ́gẹ́ bí àlejò kì í délé onílé kó jókòó bí ẹni pé inú ilé rẹ̀ ni yóò máa kánjú pé òun lọ lé òun ni. Àmẹ́ni tí kú kàn anytime ní kú lè dé ọlọ́wọ́ fọjú orí pínkú kò fi ipò pínkú kò fi owó pínkú kò fi ẹ̀sìn pínkú kò sẹ́ni Ọlọ́run lè pa anytime. Bọ́lọ̀ ń pa Abu Sufyan nígbà tí ń bẹ lọ́dọ̀ kò túmọ̀ sí pé kì í sẹ́ni Ọlọ́run bá a ṣe kọ́ tiẹ̀ pé yóò kúkú ṣẹ̀yídí lókun yẹn. Bí ẹ bá dẹ̀ kúkú ṣẹ̀yídí nínú Islam àlìjánà ní lọ Ọlọ́run ti ṣe ilé Abu Sufyan kó ṣe lálìjánà kó jẹ́ àpàdé ẹ̀ ní àlìjánà. Nígbà tí Harun Rashid ti ń bẹ láyé ó dé orí ipò ìjọba lọ́mọdé wọ́n wá yan regent fún wọ́n yan Yahya Barmaki òun làfáà rẹ̀ òun ni regent ẹ̀ tí ń bá a ṣèjọba. Wọ́n wá kó àwọn èèyàn jọ níjọ́ kan mo padà sórí ọ̀rọ̀ Amẹ́ríkà wọ́n wá kó àwọn èèyàn jọ wọ́n ń ṣayẹyẹ wọ́n múnú ọba dùn òun náà jókòó inú ẹ̀ dùn gan. Wọ́n wá sọ tí àfáà rẹ̀ Yahya Barmaki gbọ́ pé báyé ṣe dùn tó ikú lọ́mọ bọ́lá ayé jẹ́ o ikú ni ọ̀já yóò dùn. Yahya Barmaki ni mọ̀ bẹ́ẹ̀ mọ́ ikú lọ́jà yóò dùn ikú tó pa bàbá àtàná lọ́jà wò ó bọ́ orí ipò ikú náà ni ó pa wọn náà níjọ́ kan tí ọ̀já yóò dùn fẹ́ lòmíì báyé ó ṣe máa lọ nìyẹn. Ẹ wá dákun àwa tá a jẹ́ mùsùlùmí ẹrú Ọlọ́run kan bẹ nínú Islam òun ni sọ ibu sọrọ nàbí alásìírí ànábì Udhaifa òun lálásìírí ànábì kí ló sọ ọ́ dá alásìírí ànábì kì í sẹ́nu tẹnu ẹ̀ máa ń jábọ́
ànábì mọ̀ yìí pé ẹni tí ń wá unity tí ń wá àlàáfíà ní Udhaifa ànábì fẹ́ràn rẹ̀ púpọ̀ jù débi pé àṣírí tí ànábì ò fi sí sọ́wọ́ ẹnìkan ọwọ́ ẹ̀ lànábì fi sí. wọ́n lo ogun kan jọ kan wọ́n ti mọ̀ pé àwọn ọ̀tá tí ń bọ̀ wá káwọn ọmọ Mẹ́dínà wọ́n ti káàpù síbi kan lálẹ́ ọjọ́ náà ànábì wá rò pé kì í ṣe gbogbo ogun náà lẹ̀dá jà àwọn tí ń bọ̀ wá bá wa jà yìí tí wọ́n fẹ́ wá pa wá run ìran lárúbáwò fẹ́ràn òtútù oòrùn lọ́mọ wọn lára òtútù ló dẹ̀ mú bí ẹni pé wọ́n sílé òtútù lẹ̀ ilẹ̀ ló dẹ̀ ti sú yìí ó wá pe gbogbo àwọn sàhábà ó lẹ́nìkan wá lọ bá mi wo àwọn Kùráìṣì níbi tí wọ́n káàpù sí èwo nu yín ní ọ̀nà kóńtọ̀ wọn di alábàágbé mi lọ́gbà àlìjánà gbogbo wọn ò lọ ànábì lọ́wọ́ ni kum ya Udhaifa dìde fa'tina bi khabari qaumin lọ mú information wá fún wa nípa àwọn Kùráìṣì àmọ́ wala tad'u malayya tó o bá débẹ̀ ní tó ti bàjẹ́ tẹ́lẹ̀ mẹ́jọ tó bàjẹ́ sí o má ṣe nǹkan tí ó irritate wọn tí ogun yóò tún fi wá lé ó ṣeéṣe ká mẹ́jagun yìí wala tad'u malayya mẹ́jà wà lálẹ́ o Udhaifa ló lọ ó dẹ̀ padà ọba ànábì lórí àdúrà ànábì gbọ́wọ́lé lórí ànábì ṣàdúrà fún ànábì ní tó bá dọjọ́ gbèǹde alkiyama èmi àti ẹ báyìí lájọ wà nínú yàrá nínú lọ́jọ́ gbèǹde alkiyama ìyẹn Udhaifa náà lànábì sọ àṣírí àwọn mùnáfìkì ẹ̀sìn fún pé lágbájá àti lágbájá mùnáfìkì ni wọn ò sì gbọdọ̀ sọ fẹ́nìkan Umaru wá gbogbo ọ̀nà láti gbọ́ information yìí kò rí gbọ́ ní tí Umaru máa ń ṣe ni pé ìjọ tó kù kan bá kú tó bá ti rí pé Udhaifa ò tó lára àwọn tí wọ́n kírun Umaru náà ò ní débẹ̀ ó ti gbàgbọ́ pé mùnáfìkì nù òun ò ní kírun bẹ́ẹ̀ wọ́n máa ń zẹ́ Udhaifa lọ́wọ́ sọ lẹ́sẹ̀ ni kí ni mo wá bá débi ọ̀rọ̀ Udhaifa àwa mùsùlùmí ẹ jẹ́ ká bà sírí ara wa àwọn tó bá nàbì gbáyé àwọn tí wọ́n jẹ́ mùnáfìkì ń gbáyé ànábì kan tí Kùránì ti dájọ́ wọn pín pé ìsàlẹ̀sàlẹ̀ náà ni wọ́n wà ànábì ò tá sírí wọn síta